Africa Content TV. Ṣe bẹ̀rẹ̀ sí ká ìgbà ní o. Lágbára Ọlọ́run Olódùmarè. Èyí kan ní kábíyèsí máa ń gbọ́ wá ní ìgbà ọdún kan. Ogún ọdún ó lé kan. Ẹ wá wò ó bá ṣẹ̀ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ yìí pé àgbẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ká. Tí àwọn èèyàn bá ń ṣe bí orí Ọlọ́run, kò sẹ́ tó ṣe bí sí yí, oore náà ṣe fún yí. Àtọ̀tún àtòsí ẹ̀ àwọn bọ́lá. Ó ti gbẹ̀jà yín jà. Ọlọ́run ti gbẹ̀jà yín jà. Ẹlẹ́jà yín ti gbẹ̀jà yín jà. Àwọn aláṣẹ ti gbẹ̀jà yín jà. Wọ́n ti gbàtẹ́ wá sílé yín nílẹ̀ Oòduà. Àwọn òlọ́nà míì àwọn aláṣepọ̀ wa la máa ń ké pè. Mo dúpẹ́ lọ́wọ́ aṣíwájú gbogbo ilẹ̀ Èrúwà. Aṣíwájú rere lẹ́yìn. Aṣíwájú ẹ bá mi pàtàkì aṣíwájú gbogbo yẹn bá pàtàkì